lórí burúkú wo ló wà lọ́wọ́ ẹ̀ olè billionaire olè ó jalè náà ni drug ló ṣe ní Saudi Arabia tí wọ́n fi gbá ọmú ńbẹ̀ tí wọ́n fi ní kó máa ṣe test ẹ̀jẹ̀ ọwọ́ rẹ̀ ká máa ṣe test ó ṣe drug ní náà fi wọ́n suspect ẹni ó jalè náà ni ó jalè ní Saudi ni now tá bá bí ẹ̀dá padà lọ sí Saudi Arabia you were banned there. Are you mad? Oh, wama come for everybody. Kò ṣe tèmi. I will not bow down for you. Lọ share wọ́n worry ẹ jáde kí wọ́n ká má jáde lẹ́yọ kọ̀ọ̀kan. I swear mi ní dúró. Olórí burúkú olòṣì. I have ẹ̀yin èèyàn wa ojú abẹ́ ti fárígá o òun náà ò ní gbà wígbó ò ní gbà o ó ní òun yóò fà Lizzy dé ibi tó bá yẹ kí òun fà dé ni ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí ti di wòrò sí wòrò báyìí níbo ni ó padà já sí ẹ jẹ́ ká tẹ̀síwájú. Which customers? At university days. Kò ní dáa fún ọbọ tó ṣe ń parọ́ pọ̀ ní customer. Kò ní dáa fún who are your customers? Since tó ti ń ṣe show yẹn mi ò rí customer kankan kó wá rajà lọ́dọ̀ ẹ rí. Mo ní kó tiẹ̀ lọ fake ẹ̀. I even asked you, I said go and fake it. Go and pay 2-3 people. Ká wá ra ọjà lọ́wọ́ ẹ while you are on live. Mo tó kó ẹ ní system. Mo tó kó ẹ lọ́gbẹ́ mo ní lọ fake ẹ̀. Lọ sanwó bó ṣe máa ń ṣe 10,000 fún àwọn èèyàn yẹn. Go and pay people. Kàn ṣe bí ẹni pé wọ́n fẹ́ wá ra ọjà lọ́dọ̀ ẹ. So that people like us will look like a liar to people. You could not even afford that one. Oh, tún lè sanwó yẹn. Kò sí customer kankan ní shop ẹ. Oh, ní customer ẹyọ kan. Ayé ẹ ti bàjẹ́. Oh, tún lè fake o tún lè sanwó mọ́. Bówó ti tán lọ́wọ́ ẹ ni o tó ti yá fáwọn wọ́rí ọ̀tán ni o. Bí kan ti tán ni o mi ò mọ̀ bí. Mo ní kó lọ sanwó fèèyàn mẹ́wàá. Kàn ṣe bí ẹni pé fẹ́ wá rajà. Why tó wà online? Wọ́n ta ló fẹ́ wá rajà lágo kan òru tó máa ń ṣe live tí ìbá ṣòkú. Ta ló fẹ́ wá rajà